sóòótọ́ ní pọ́gbọ́n òdìgì ẹni tá a kọ́wó mọ́ kó kù díẹ̀ kó ṣógun owó babaláwo gba Jésù. Ọlọ́run mo gbọ́kọ mi lé yín lọ́wọ́ gbogbo àwọn ọmọbìnrin ẹlẹ́sẹ̀ ṣoṣoṣo ẹ má ṣe jẹ́ kó rí ọkọ mi kó má ṣe yà lọ́dọ̀ ẹ̀. nísìnyí tó dé tí wàá gbà tán báyìí ó kú ká máa mẹ́ràn kẹràn ni. bọ́mọ yẹn ṣe DM yín sẹ́wọ̀n pé ẹ̀wọ̀n DM yín straight ni. ọkùnrin ọmọ lọ́rùn. ìlọ́yà oníbodè àpòmù. ìwọ ló dá. ìlọmọ. aláyé àti the challenge now. pẹ̀lú gbogbo challenges tí mo face látàárọ̀ yẹn expect mi kí n tún gbé ilé challenge. kí ló dé tí àwọn olè ṣe báyìí ṣe máa ń láyé àkílẹ̀ tó ń bẹ̀rù. màdàmú ẹ mọ̀ wọ̀ yìí olùgbèjà yín ló dé yìí. àkànṣáwá kí ló dé. ó lọ ṣe é. ó ṣẹlẹ̀. ẹ̀gbọ́n ẹ̀ ti pa mí mo dára. táìmù lẹ́yìn tó bí breakfast lẹ́yìn tẹ́ẹ̀nì pẹ̀lú ọjọ́ breakfast lẹ́wọ̀n. orí mi ń gbóná. tígi bá ṣàwò igi tó kí ẹ lá máa gbé. first time tí mo gbóhùn lẹ́nu bọ̀dá nìyẹn wọ́n sì yọ. ẹjọ́ kìí kẹ̀tẹ̀ gbẹnu sọ̀nà. ẹ̀rú dùn kó lọ jẹ ilé ọkọ̀ ìgbé mi. ẹ fi adé mi dé mi o ẹ ní jẹ ni wọ́n wá o. kí jẹ nítorí Ọlọ́run. ṣe fa gọ́ọ̀mù ni. inú rúùmù wo kíní kan ló dá mi lójú ọwọ́ ìjọba máa tó tẹ̀ ẹ̀yin méjèèjì. àti ẹ̀ṣọ́ ayé o tẹ́ ẹ ṣe jù ní òtúbú. Kàsálí ní sùúrù. Kàsálí ní sọ́dẹ̀ èmi bàbá àwọn ọlọ́bí kí pa ẹ̀. ẹ jọ̀wọ́ ẹ má fi ra yín òkun nǹkan tẹ̀ ń ṣe yìí ò dáa. mo fi ra mi wọ́pù ni mo fi yín wẹ́lẹ́wọ̀n ni. alẹ́ ìbẹ̀rù alẹ́ ìfòyà tá ò gbọ́dọ̀ sọ̀rọ̀ alẹ́ ìbẹ̀rù. Oh yes, Gabe! This is another powerful production showing now on LibraTv. Ìbáṣepọ̀. What is ìbáṣepọ̀? Ta ló bá lájọṣepọ̀? Ta ló báyàn lájọṣepọ̀? Ìbáṣepọ̀ wo gógó? This is powerful. Produced by Mike Amsat and directed by Assis Ijadiade. You will love this fantastic movie. Mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ jù nípa ẹ̀. I just want you to go straight on LibraTv. Kẹ̀lẹ́ enjoy movie. Ṣepọ̀. Again, Nika. Okay. About show to you to my watch. Okay. Let me get to the book. Okay. It should be somewhere. Oh. Yeah. There you go. What? Why are you looking at me like that? Is there something you want to say? Sorry. Is your tell me for me? Ó ti lọ́pọ̀. What do best? Láti jẹ́. Oya ká tó ṣe yẹn. Wọ́n ó dùn má kéde. Oya. Kò ní sún mi kò ní rẹ̀ mí. Ọlọ́run ní kò tí ì sọ̀rọ̀. Who is that? Again, be like what? Shot of Gansi. Master shot of Gansi. And action. You got to pack away. I'm not Ghana about that. I don't understand. Ghana Kokotulu, what's all this? I'm not so. Why are you sweating this?
Àti ìtọ́jọ́ ẹ̀. Ọtítà sí àti bẹ̀rẹ̀ ọ́ ní mú wa nìyẹn. Ìwọ àti tá. Abáyọ̀ mi stop it, I don't You didn't listen to me. You think I'm playing with you? And Thank you. Night. ṣé ká lọ. Ẹ fi tún lélẹ̀, ẹ tilẹ̀kùn yẹn. And Ẹ jọ̀ọ́. action. Ta ló sọ bí? Mo mọ̀ pé o wà ní ilé yẹn o torí mo mọ̀ gbà tó drive wọlé tó bá dẹ̀ jẹ́ kó máa take ẹ níbi 2 hours kó tó ṣílẹ̀kùn ibi ni mo máa wà ọ̀wọ́n ti wọlé tó ẹ̀ lẹ́nu gbọ́dà. Okay, still rolling. Kill up. And Babe. Who is that? Okay, ó need help ni. Ṣé o yẹ sọ ọ̀rẹ́ mi ló ń ràn wá sí ni? Ẹ bọ́ ìwọ ló ń ṣe báyìí. Oh, báyìí. No, ọwọ́ yún mi gbà yẹn ni. Báyìí kẹ̀. Jọ, babe, jọ. Ṣé mo rómi tútù? Omi tútù. Ẹ ṣó omi tútù. Òun kí n bẹ lọ bó omi tútù wá. Okay. Calm down. Bá mi gẹ̀ẹ́tì omi gbóná. Bá mi gẹ̀ẹ́tì omi gbóná. Ó dà bó omi gbóná mú. Wait. Ó mọ̀ kó tó ṣẹlẹ̀. Mò ń bọ̀. Jẹ́ kí n lọ yàgbẹ́ náà ìgbẹ́ ń gbọ̀n mi ní ìrìn pẹ́ dé. Orí yẹn náà lè máa wà. orí yẹn lè máa wà. Ṣé bẹ́ẹ̀ wọlé bá gbé gbàgbàgbàgbà ó wá sílẹ̀kùn fún tó ìbẹ̀rẹ̀ ìwọlé báyìí. Oní láti pàkì ewé. À ń lọ Ghana báyìí. I don't understand. Ghana kọ Kòtònú ni wọ́n gbọ́dọ̀. Kí ló ṣẹlẹ̀? I'm not so. Why you sweating like this? Àti ìtọ́jọ́ ẹ̀. Continue Ẹ to. jọ̀ọ́, mo fẹ́ lọ change. Dre, fún wa your mic. Dre. So ìyẹn là ń fà lówó. Ó ti yẹ. Ìyẹn là ń fà lówó. I don't understand. Wetin work for few weeks now. So what's going on? Tábàtì àfẹ́ travel náà àfẹ́ relocate àfẹ́ ṣe everything. Ẹ ká parí wedding nù. Who is that? Again, ìbílẹ̀ kó wá. Cut. Ìbílẹ̀ kó wá. Ẹ tó bá mọ̀ wá. Ṣé o mọ̀ mi? Gbà tó wá wá. Again, action. Nani! Who is that? Who is that? It's me, I'm just so rude now. Abayomi, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Calm down. Babe, you know I love you, right? Yeah. Lọ kó ẹrù ẹ, jẹ́ ká lọ sí Ghana. Ghana for what? We're getting married in a few weeks. You're talking about. It doesn't matter. See, àti bẹ̀rẹ̀ ọ́ ní mú wa nìyẹn. Ìwọ àti tá. Abayomi, stop it! I don't You didn't listen to me. You think I'm playing with you? For once in your life, listening to your husband. I said, go and pack your loads. Jẹ́ ká máa lọ sí Ghana. Shut up your hearing. Abayomi, please. Why are you screaming? Kí ló ṣẹlẹ̀? Wà ìsinyìí pé bọ̀ kó wo náà pé ó kọlà sóhun ó kọlà sójú kò tún wá dá sálẹ̀ ìwọ lè fine boy in everything ló pé sí ẹ lára so bóyá lọ sọ́dọ̀ bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ yẹn ṣá sọ fún yín nígbà tí ó lóun fẹ́ filẹ̀ blabla rẹ̀ so now ẹ wá sọ mọ́ mi pé kó máa ṣe tó ń ṣe lọ bí ẹ lọ sí ibi iṣẹ́ normal ó kú òbí iṣẹ́ as usual àwọn olùbá bọ̀bọ̀ yẹn ó débẹ̀ bọ̀bọ̀ yẹn ó fa ìní cookies ó jẹ cookies bọ̀bọ̀ yẹn wọ bathroom lọ nígbà tó bẹ́ẹ̀ máa jáde ní ìbẹ̀rẹ̀ sí nínú bọ̀bọ̀ yẹn kan bẹ́ẹ̀ pé kí ló jẹ nítorí òun náà tẹ̀ mọ́ biscuit tí òun jẹ náà lòun jẹ bọ̀bọ̀ yẹn mú dé reception so bóyá mú dé reception tó ń jáde ìkọlá àwọn staff yẹn náà kí ló ṣe wọ́n wà òkè nígbà tó máa fi wọlé so yẹn pẹ̀ tọ̀ nẹ̀ lọ́wọ́ àwọn normal manager alátẹnujẹ tí bọ̀bọ̀ yẹn máa ń fún ní kankan kí ló tó ń pẹ́sọ̀ kí ló ṣe madam madam kí ló ṣẹlẹ̀ kí lè jẹ cookies ní biscuit lòun jẹ ẹ̀tọ́ understand tí wọ́n jẹ́ ju biscuit yẹn lọ àwọn òkè ẹ má wọ òun gbé lọ sí chemist ni ó kàn ní wọ́n ní stomach kékeré ni wọ́n dẹ̀ lọ so on their way going
inú ní kẹ́ ẹ ṣe complain ó kú díẹ̀ kan dé chemist ní kẹ́ ẹ wúkọ́ ó po ẹ̀jẹ̀ ìwọ ẹ̀ ń pé ha irú kí lélẹ̀ ó ṣàwọn wípé 1 or 2 lè ṣẹlẹ̀ ó wà gẹ́ ẹ̀yìn wà níwájú ilé wọn instead of kó gbé lọ hospital ó ṣàwà so bẹ́ẹ̀ débẹ̀ tó bọ́lẹ̀ meanwhile there is a CCTV camera níwájú ilé wọn yẹn ó rí bọ̀bọ̀ nígbà tó bọ́lẹ̀ bẹ̀ṣẹ̀ pé tó bára tiẹ̀ ò balẹ̀ kò wọ́ lára àdàní ìzọ́ ìcriminal ó kàn pa àkàn tó rí ẹ̀sán pé kó pọkọ ẹ̀ òun lọ next thing tamari ni ó yẹ ó sáré wọlé ó sọ fún ìyàwó ẹ̀ pé kó park àwọn ní láti kọ́kọ́ tẹ̀ ṣùkọ́kọ́ move náà pé bó jẹ́ kó tonú lálẹ́ àbí nǹkan àwọn ní láti kí ló ń ṣẹlẹ̀ ibi tó ti yájú lọ́wọ́ àwọn ọlọ́pàá dé all because bọ̀bọ̀ ọkọ tí mo ń tó máa ṣẹlẹ̀ ọkọ ẹ̀ mọ̀ pé jẹ́ ẹ̀ máa kú so ó ti ń tẹ̀ òun láti bẹ̀rẹ̀ so bóyá park síwájú ilé ẹ̀yìn bọ̀bọ̀ yẹn mú time because poison tí ọkọ yẹn fún was ó ti calculate pé okay in the next 8 hours 9 hours kí ni ìmọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ó dẹ̀ máa wà lọ́dọ̀ bọ̀bọ̀ ní time yẹn so luckily for that bọ̀bọ̀ yẹn gbé gẹ́ẹ̀yìn wá síwájú ilé so ọkọ tètè swing into action ó pàpọ̀ ọlọ́pàá wọn arrest bọ̀bọ̀ yẹn nínú ilé ẹ̀ wọ́n mú lọ now nígbà tó mú dé station ìyàwó ṣàǹfààní ẹ̀ ń ké nǹkan kan pàtó mú dé station tí ìyàwó yẹn yọjú sí ní interrogation room láṣẹ ẹ̀mọ wípé ìyàwó yẹn mọ̀ níyà sẹ́lẹ̀gbọ́n àgbàlá àdúgbò so níjọ́ tẹ wálé tẹ wá kí fún bọ̀bọ̀ yẹn tẹ sọ pé kó máa ṣe tó ń ṣe lọ ó rí lójú wíńdò fẹ́ ló wá ní àpò báyìí máa láì kóhùn dá sí nǹkan pé so tó bá dẹ̀ wọlé tó bá jẹ́ nǹkan tí òun lè dá sí mo máa jẹ́ kó mọ̀ pé ẹ̀gbọ́n àdúgbò lè jẹ́ sóhun pé ike sọ bá ní díẹ̀ pàtẹ́kọ̀ ẹ̀ máa wọlé torí tó ń bá bọ̀ lọ́dọ̀ wọn wọn ló ṣe òun ṣe pé sólè fóun lómi tútù kúrò lára ó wà gbé bọ̀bọ̀ yẹn kò balance òun máa pe ẹ̀yin ló fi pè yín ṣùgbọ́n tó pè yín lẹ ṣàlàyé ohun tó ń ṣẹlẹ̀ fún ó wá dákẹ́ kò sọ kankan fún bọ̀bọ̀ yẹn ó ń wo bọ̀bọ̀ yẹn nù so nígbà tọ́rọ̀ wọn pààyàn ó kú kò kú ṣẹlẹ̀ tó máa dé station lórí ipò ti pa káàkà ìyàwó bọ̀bọ̀ yẹn which is ìyàwó káàkà yín ṣàgbé pọ̀ ẹ kàn mọ̀ pé ó kàn mọ̀ pé ọkọ òun ó ń ṣe ṣìnà pẹ̀lú ìyàn tẹ̀wọ̀n ẹ̀ lámọ́lẹ̀ fún un so ó ti mí bọ̀bọ̀ yẹn. ok ìyàwó ẹ̀ dé station ló wà rí kó ti pa ìyàwó. ẹ káàkà yẹn so bóyá rí báyìí ló ṣe wà wọlé wá sọ mọ̀ yẹn pé ṣó òkú ń bọ̀ ìwọ tó ṣẹlẹ̀ ló ń mọ̀ ìwọ òun bá yàgò bí ọ̀hún kú sóhun lòun náà ṣe mọ̀ pé ó mọ̀ yìí àṣọwárẹ́ yìí náà gbà tẹ́lẹ̀ interrogation room yẹn ẹ̀yìn àti ẹnìkan ní wọ́n sọ pé so ìwọ lè dá tó gbọ́ jùlọ ayé lọ́hùn n tó ń ṣe é sìn tó ṣe fẹ́ sá lọ yẹn it could have been a better option nígbà tí mo wá báyìí bọ̀ torí pé wọ́n gangan fún ara ẹ̀ olójú kòkòrò o dẹ̀ ń báyàwó mi lájọṣepọ̀ lọ wẹ́ẹ̀ o ṣáà ti pa á sìn àbó ò ti pàdé ó ti pa ojú ẹ̀ ti mọ̀ bọ̀ máa jẹ́ kó yẹ pé wàá ṣẹ̀wọ̀n lórí ẹ̀ so ó ṣáà ó là halẹ̀ ó ṣe gbogbo ẹ̀ sobó èdìdé yẹn sobó èdìdé tó ń lọ ó kàn kọjú sọ̀rọ̀ ẹ̀ gbé ọ̀dà ẹ̀ ní bọ̀ owó kó gbọ́n ni àwọn ẹlòmíì wà tó gbọ́n jù ẹ̀ lọ then that's when we place the flashback of ìgbà tí bọ̀bọ̀ yẹn tó ń poison ìyàwó ẹ̀ fúnra rẹ̀ bọ̀ kò sọ ẹ̀tọ́ kí ọ̀ máa sọ nǹkan síta it's just our own flashback sí bọ̀bọ̀ yẹn lásán so ibi tá a ti máa pé ọkọ ẹ̀ ló poison bọ̀bọ̀ yẹn so now the case is only on that guy alone so those are just the twists tó wà ní. ó wà okay but the question mo fẹ́ bẹ̀rẹ̀ yẹn sàn pé ìgbà tó lọ bá bọ̀bọ̀ yẹn tó sọ pé mo mọ̀ kó bá yàrá kí ni nǹkan tó fi ṣé kò threaten ẹ̀ kó sọ fún threaten kò sí anything fún kò sọ fún ó kàn ní kó máa continue. irọ́ ó threaten ẹ̀ o. ìgbà tó threaten ẹ̀ kí ló tún. àwọn nǹkan tó sọ fún mi wípé tí bọ̀bọ̀ yẹn bá stop tí àárín òun àti ìyàwó òun náà tí inú ìyàwó òun ò dùn òun mọ̀ nínú kọ́ńtà òun wípé ó fẹ́ ṣe wedding kó stop. Ọlọ́run fẹ́ kó stop. nígbà tó ti sọ pé òun fẹ́ kó stop kí ló dé tó sọ fún pé yẹ kó ti sá lọ. meanwhile ẹ mọ̀ pé ó sọ fún as an offer tó fún pé mo fẹ́ kó stop kìnnìkan it could have been a better case kárí bọ̀bọ̀ yẹn to avoid lady yẹn ọ̀pọ̀ ti filẹ̀ ipe ìwọ option tó jẹ́ ìwà sá lọ́mọ àti jẹ́ ẹ̀rẹ́ kún sí it could have even been a better option for him nígbà yẹn pé tó bá tiẹ̀ wá wò bóyá mo lè há mi you could have just leave everything behind you and leave. tó bá gbọ́ kì í ṣe olójú kòkòrò lóòótọ́ náà kí ló tó sọ fọlọ́pàá. fẹjọ́ mi sọ ọlọ́pàá. ẹ ó yà ibi ká ti bẹ̀rẹ̀. ìta ìbàdàn ẹ lọ kí fún níwájú rẹ. ó yà ta ló fẹ́ ṣe là ẹ. make up please. àkọ́rẹ́ mi bó dájú jọ ṣẹ́ ibi rẹ̀ náà iṣẹ́ mi ni ta ló jẹ́ mi nù. dáhùn ní ẹ̀. ọjà kọ́ mọ̀ ta ló àwọn kan òun náà ṣe àwọn kan gbọdọ̀ mi. wá ṣé jésù lásán ni ṣé kò ní fi kíní ẹ̀ sí kólódún ọ̀yẹn ó máa ń bójú tèmi jẹ́ o that's the problem ó máa ń react sí gan-an
la fẹ́ ṣe mi máa ń dà sí ó máa ń dẹ́kun bí mo rí sí ìlú ó máa ń gbóná lójú èmi ó mọ̀ náà so èwo ni kíní kan wà tó wọ́n máa ń fi sójú ẹ̀ ìyẹn ò kì í gbóná ìyẹn wọ́n máa ń fi sójú ẹ̀ yàtọ̀ sí ẹ̀mí ìmọ̀ orúkọ tó ń pè é. Wà ókè pẹ̀lú ilé. Gown. Ilé ṣe bẹ́ẹ̀ ká lè rà. Gown. PM. Oya moto, prepare moto. Oya já sair já. PM. Action, sir. Now, because reaction here always show me there's something in mind. Lóòótọ́. Ìmájú pé wọn náà rò bẹ́ẹ̀. Ó ṣe lè kọ́kọ́ ni. Bí náà ṣe ń dùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó ń mú èmi náà dùn. Ara tèmi náà ń yá. Ṣé mo ní mo wọlé? Ẹ mọ̀ kó ń fẹ́ bọ̀bọ̀ yẹn. Ọ̀rọ̀ ẹ̀ mọ́ tó fa sadness. So lẹ́yìn eléyìí lẹ̀ṣẹ̀ lọ bá bọ̀bọ̀ yẹn pé kò gbọdọ̀ stop. Oh, okay. Yeah. Okay, let's go. Kó fáìn kó jáde dáadáa bí frame tó ní kò sí ní orí. But this dress and this one is short. Ṣé bóyá kó ṣe wà ní iṣẹ́ ni kí ló ṣẹlẹ̀? Wọ́n ti change shift mi ní fún mi bẹ́ẹ̀. Ṣadé. Ṣé kí n gbàgbé àbùkọ́ náà máa ń fèrè fáwọn hospital yìí? Wọ́n ṣe máa tó change shift ẹ̀ báyìí. Ó dídí ọ̀sẹ̀ kan báyìí sí mi ìlú lójú ẹ̀ lẹ́kọ̀ọ́ bó ṣe bínú ètò wọn náà. Ṣé kí n sọ pé kí wọ́n fi shift kún shift ẹ̀ ni? Ibi iṣẹ́ ló máa ń gbà lọ sí hòtẹ́ẹ̀lì ọba yọ. Ògbà tó kúrò ní ọkọ tí mo sọ fún ẹ nìyẹn. so ẹ kì í 28 kí ló máa wọ 28. Ẹ fún ní fresh. Torí night ni. Ẹ fún fresh. Má wọrí ìṣe là máa fi ìyá. Fresh costume. Ó lè jẹ́ morning ló wà tó lè jẹ́ afternoon. Mr. Messages here will deliver. Ajagun. Ẹja. Let's use short of can see. Master short of can be. And action. Àyà, báwo ni? Báwo lọ́sítítù lè rí? Ṣadé. Kí ló ṣe ò tiẹ̀ dúró o Ṣadé?
Sure, of course. Àti wá jẹ́ kí n mọ̀ láti ìgbà tó ti dé yẹn. Wọ́n ti jẹ́ kí n mọ̀ àmọ́ sóbì mi. Ṣùgbọ́n kí nǹkan tó ṣẹlẹ̀ kì í ṣàkóso. Èyí fọ́nrán yìí náà ń gbé nígbà tí ti tẹ̀sítẹ̀ láwọn ọ̀rẹ́ ti. Carlos, mo fẹ́ ká jọ máa yára padà ní sọ́kọ́lọ́. Àmọ́ mí ìsẹ́ni náà. Báwo ni o lè mọ ṣọ́gbà tó sọ pé mo mí ìsẹ́ wá dìde? Ọba yóò mi. O lè mọ bí mo ṣe mí ìsẹ́ tó. Ojoojúmọ́ nínú mi ń bàjẹ́ láti jọ́ gbà tó lóò ṣe mọ́. Are you sure? Okay, ó yẹ tó bá mọ̀ kó ṣú ìgbà wo ni màá rí ẹ̀. Bóyá káyọ̀ wà lọ́la ní sí location yẹn. Ẹ ò kò dájọ́ focus on òun ẹja àtúnṣe o. Wọ́n ní ìṣe. Dre. Ṣé wàá okay? Roll. Go. Action. Papa, I'm a padà rí owó lọ́sàn-án. Ṣadé, my love, má bínú sí i, inú ló ṣe mí bí lọ́jọ́ yẹn. Papa, báwo ni ṣe rí jù? Ìwọ tí mo mọ̀, jọ ìmọ̀ of your words. Ìwọ tí mo oúnjẹ rẹ̀. Ó bí sẹ́nu. Please. Mo la fẹ́ lò. Pẹ̀lẹ́ jẹ́ mẹ́kún rẹ̀ sẹ́yìn torí nínú ìyá àwọn ọgbọ̀n. Makeup. Ẹ fún ní kẹfà. Ó ọgbọ̀n. Ẹ fún ní kẹfà. Mo lè bẹ́ẹ̀ di. Bá a dìmú. Ẹ kí mi náà fẹ́ di. Mo yọ oníkẹ́yìn. Oníkẹ́. Producer. Ká tọ́jú ẹ̀. Ẹ ra mọ̀. No, lè dídé wà tó wá mú ẹ̀. Okay, cut it. I think I should go. Okay. Thank you. One B space, take one. After shot on can A. See you shot on can. So this is by you. Medium shot on can C. Okay, go. And action. David. Wọ́n lọ náà pé ògbó oúnjẹ sílẹ̀ látẹ̀kàn ó dẹ̀ tó wọ restroom lọ. It makes sense bẹ́ẹ̀ kó wọ́n máa disturb ẹ lọ́nà. Alright, see you later. Okay. Bye. Bye-bye. Have a lovely day. I don't understand. It was acting here or through. And you were looking at that fucking monitor, you're not talking. But I'm to money hotel in Kokweza. You can easily talk me now. Ó bẹ̀rù abẹ́ ó bẹ̀rù èèyàn. Mo bẹ̀rù méjì. Ó lè jẹ́
ó lè pàyàwó mi. Mi ò bá ọlọ́gbọ́ ọlọ́rin inú mi rí lọ sí ẹjọ́ mi ò mọ kọ́kọ́ pẹ̀. Ó pàyàwó mi sóòtẹ́. Mi kò. Sòyàwó tèmi kúrò ní ìwọ ló wá bá lóòtẹ́. Ó lè ṣe bí ẹni pé mo bá ẹ nígbà tí mo wá bá ẹ. Mo kọ́kọ́ lọ. Ẹ̀rọ abẹ́ ìyàwó mi ò gbà ó dẹ̀. Mi ò gbà. Gbogbo ibi tó kò lè dè máa bẹ́ẹ̀. Ẹjọ́ gbogbo ẹni tó kò mọ̀. Kò bóyá ẹjọ́ ń rojọ́ àbẹ̀jọ́ ní mú ẹ̀kís kó wá gbé wa padà. Ó tó bá dà wọ́n lọ ní sáà ni. O tún wá fẹ́ gbọ́ tuntun tó bá tún gbọ́ lẹ́yìn. Ṣé kí tó bá tún gbọ́ ẹ̀? Tó bá tún gbọ́ lẹ́yìn. Ni mo sọ ò ní mo pariwo fún ẹ. Ohun tó bá ti mú tó bá dà tóbìnrin bá kọ́ntínú láti máa já kẹlẹ́. Ó máa kọ́ ẹ lára wọn máa gún ẹbí ẹni pé ìwọ ò ní fíìlì òkè mọ́ pẹ̀lú ẹ̀. Ó dẹ̀ wọ bàbá ó dẹ̀ wọ bàbá ìṣòwò tó débì ó dẹ̀ mú lò. So by the time don't take him butter, I will stand on this question. No, jẹ́ mo fẹ́ bọ́ ṣòkòtò ni. My dad is Kòjọ́ ìkan orí bẹ́ẹ̀dì. Nílé orí bẹ́ẹ̀dì wà rí. Hold on. Oh yeah. And go here. No, sit down. Now wale. So tó bá ti ń padà bọ̀ tó ti yẹ ǹjẹ́ gbé so tó bá ti ń jáde sọ ọba sábọn yẹn ó ti yẹ and Speed. ẹ̀yà ṣe omi lẹ̀ are you good? Speed. Action. Again, go. Go. Ajẹ́ kó jáde náà. No, rárá o. No, ẹ jẹ́ kó wọlé. And action. Tó bá ti ṣe ṣúkẹ́ báyìí, oorun ni. Bí fẹ́ lọ wá nǹkan mu o, bí ara mi ti máa wálẹ̀. Again, Nika. Okay. About just here to my watch. Okay. Let me get to the book. Okay. Okay. I think it should be somewhere. Oh. Yeah. There you go. What? Why are you looking at me like that? Is there something you want to say? Sorry. Is your tell me for me? Sorry. Ó ti lọ́pọ̀. Kí ló pé ká lọ? Wọ́n kó sínú ṣọ́ọ̀tì ẹ̀ just because ìwọ tí wọ́n jókòó best sí wọ́n fẹ́ mú láti jẹ́. Oya ká tó ṣe yẹn, wọ́n ó dùn má gé yẹn. Oya.
Kò ní sún mi, kò ní rẹ̀ mí. Ọlọ́run ní kò tí tó rẹ̀. See you on campaign. Don't waste time. Don't let me move. Let me see you on campaign. Stay there, sir. Speak. Rolling. 48 is the 71. Medium shot on cam A. Police see you on cam B. Let me see you on cam C. Habayam, I am here to help you. If you are ready to help yourself, keep it to Bashade. Mo lè mi kan mo Bashade. Ẹ̀mí ló mo fẹ́ sọ fún yín. Mo lè mi kan ni mo pa. Sherry, ìgbà táwọn ọlọ́pàá wá arrest me. Ẹni ọlọ́pàá ẹ̀gbọ́n mo fi gbọ́ pé Ṣadé ti kú. Mi ò mọ kọ́kọ́ pẹ̀. Did you kill her? I did not. How many times will I tell you this? Mi ò mọ kọ́kọ́ pa ikú Ṣadé. Habayam, since you are not ready to help yourself, what is this? Receptionist last son in me. Ṣẹ́nu yẹn ṣe ẹ̀rọ. Wọ́n fún mi pé lady yẹn ṣe wọlé kọ́ ló ṣe bọ́tà. And ìgbà tọ́rọ̀ ṣẹlẹ̀, ẹ fi òpin yẹn kí ẹ pọlọ́pàá ọ̀kẹ́ gbé lọ sọ́sítà. Ọgọ́lọ́pàá mánéjà ni. Àwọn ọmọ ní ká má pọlọ́pàá. Ọmọ mi sọ fún ọkọ̀ káwọn ọlọ́pàá ní ká má pọlọ́pàá. Sọ̀rọ̀ mi. Sọ̀rọ̀ mi. Lẹ́kọ̀ọ́! Ṣé ọ̀rẹ́ mi láti help you? Ìwọ kò sọ bó ṣe ṣẹlẹ̀, bẹ́ẹ̀ ṣe pa, bẹ́ẹ̀ ṣe fọ́kọ̀ jẹ́, then you be free. You be sọ̀rọ̀ láì láti bẹ̀rẹ̀ mi. Ọ̀pọ̀ ìlú máa sọ fún yín. I'm ready to confess. Ẹ wo, ọgọ́lọ́pàá. Ẹ wo bàbá yẹn. Ọ̀rẹ́ mánéjà ni wọ́n. Sorry kó tó lé mi yẹn. Ọ̀yẹ̀ wọ́n ní ká pọlọ́pàá. Ìgbà tí mo ṣe jáde náà. Bóyá kò. Abọ́jà o, ìbálòpọ̀ abọ́jà o, ìbáṣepọ̀ abọ́jà o, ìbáṣepọ̀ abọ́jà o, ìbáṣepọ̀ abọ́jà o. Producer wa náà Ọlọ́run á jẹ́ kó máa ga sí i. Ìgbéga ńlá látọ̀run Ọlọ́run á túbọ̀ fún. Ọlọ́run ní fi lè ṣàṣemọ́. Director wa náà ọkọ̀ Ọlọ́run á máa fún yín sí. Gbogbo wa pátápátá ìgbéga ńlá máa dé bá wa. Máa dé bá wa. Ìgbàkigbà tí ìbáṣepọ̀ bá jáde, àmì ńlá lọ́lọ́run á fi sí. Ìbáṣepọ̀ wọ̀ ní bàjẹ́. Thank you. Thank you so much for coming. Báwo lẹni mẹ́ta ó ṣe dúró ní méjì méjì.